ẹ káàsán lẹ́ẹ̀kan sí mo tún kí gbogbo olé Citizen Ìwà ló ń sọ̀rọ̀. Ẹ má bínú, ó ní àwọn kankan tó yẹ pé ó ń wáyé náà tán láti máa gbẹ́nu bà lẹ́ẹ̀kọ̀ọ̀kan, sọ ẹ má rí wa báyìí. Mo ní pé àwọn kan wà lẹ́wẹ́ pé oríṣiríṣi là ń ṣe, but nínú àwọn kan mi tàbí tó bá wáyé báyìí àkàn fi tó wa létí. Ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn bàbá wa tán sọ mí báyìí lórí ọ̀rọ̀ ìjàngbara wa, ìdí tí a ṣe láti máa lọ, a ṣe láti gba òmìnira. Mo fẹ́ kẹ́ fetí sí, mi ò ní láti ní sọ̀rọ̀ púpọ̀ lórí tí mo kàn fẹ́ fi tó wa létí ká kàn máa gbọ́ díẹ̀díẹ̀ náà ni. Ẹ jẹ́ ká ṣe báyìí. Gbogbo ọ̀nà wa níbí ló dáa. Bọ̀tígbà tó rí tí wọ́n tàn wá títí tí Fúlàní kí náà ń pè Fúlàní ìjàmọ̀ kó ló kàkọ́lẹ̀ yẹn Ṣàgàrí ló kàkọ́lẹ̀ Àbújá. Irọ́ Babangida ni. Irọ́ Babangida ló gbé àtàyè Ṣàgàrí tó ti wà lákọọ́lẹ̀ làwọn lọ́wọ́ ń tẹ̀ mọ́lẹ̀ pé kò lè wáyé pé mi ò lè ṣẹlẹ̀. Tó gbà tó rí pé bàbá Awólọ́wọ̀ kú tán lọ́sẹ̀ tó wá gbé lọ sí Àbújá. Kí lẹ wá rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yìn sí bàbá? Kí lẹ rí sí ọ̀nà àbáyọ sí ta lè ṣe báyìí? Kí lẹ rò pé a lè ṣe? Torí ogún débòde o. Àfi kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àfi kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tá a lè ṣe nìyẹn. Tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ a lè gbádùn ìjọba. A lè gbádùn ìjọba tá a bá lọ lọ́tọ̀. Kó ní kálukú ọ̀bà dá wà. Ní ìṣe Haúsá fọwọ́ lalẹ̀ fáwa Yorùbá. Fúlàní fọwọ́ lalẹ̀ fáwa Yorùbá. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹ wo àtìgbà tí Ìgbò. So ọ̀rọ̀ yẹn mo kàn ní ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ, rí ju bẹ́ẹ̀ yẹn lọ. Mo fẹ́ kí a fetí sọ̀rọ̀ yẹn. Wọ́n ní kó ní kálukú máa lọ ńlọ ẹ̀, àsìkò ti tó. Wọ́n dẹ̀ ń sọ tí ó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yẹn tí mo gbé fẹ́ fi tó wa létí ni pé àwọn èèyàn ti ń sọ ní búkà wa ní ilé àwọn tó ti gbé ń tajà tó ti gbé àwọn búkà wa wọ́n ti ń sọ̀rọ̀ yẹn. Torí ẹ jẹ́ kọ́rọ̀ yẹn kó tún jinlẹ̀ dáadáa, kó tún rinlẹ̀, kó rìn káàkiri ilẹ̀ Yorùbá pé àwa fẹ́ máa lọ o. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ lẹ́ẹ̀kan sí, mo kàn fẹ́ ká fetí sí ọ̀rọ̀ yẹn náà ni. Ẹ máa gbọ́ o. Torí ogún débòde o. Àfi kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àfi kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká rí pé à ń gbé ọ̀rọ̀ yẹn káàkiri pé kí oníkálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí ìyà táwọn Fúlàní, wọ́n ní Fúlàní ń fọwọ́ lálẹ̀ fún wa, Haúsá ń fọwọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ tiwa. Ǹjẹ́ ẹ rí pé ó ti wá tó báyìí? Ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ, mo kàn fẹ́ fi àwọn kan bẹ́ẹ̀ yẹn torí ẹ mọ̀ ìgbà míì ṣókí lọ́bẹ̀ oge, àwọn ọ̀rọ̀ tó múnádóko báyìí kíyàn jùlẹ̀. Bóyá ó ṣeé ṣe àwọn kan lè gbọ́ lórí fídíò torí a máa ń ṣe fídíò tó gùn bó ta bá ṣe ṣókí àwọn kan lè sáré gbọ́rọ̀ yẹn kán fi tó àwọn èèyàn létí pé ẹ wá o kí kóníkálùkù máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, òun ni ó ṣe pàtàkì. Àti kó àsìkò tó àwa fẹ́ dá dúró, wọ́n fẹ́ wọ́kọ̀ ẹ̀tọ́ wa dẹ̀ ní ká dá dúró, ẹ̀tọ́ wa ní láti dá dúró, ẹ̀tọ́ wa ní àtọrọ lọ́wọ́ èèyàn kankan lórí ilẹ̀ bàbá tàwa, ẹ̀tọ́ wa ní pé káwa dá dúró. Ìyẹn ni mo fẹ́ fi tó wa létí. Ẹ ṣeun, ní rí ju báyìí lọ, àtún máa bá yín sọ̀rọ̀. Ẹ ṣeun, ẹ̀ ń wò wá lórí Odùduwà TV Radio, Citizen Ìwà ló ń kí yín. Ẹ jọ̀ọ́ ẹ bá máa fi èyí tó máa fi tó àwọn èèyàn létí bí ẹ bá ṣe ń gbọ́. Ẹ ṣeun, a dúpẹ́, àti máa rí yín bá. Ó dìgbà kan náà, ó dàbọ̀.